ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń wò wá. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó ń lọ láàrin Tafasego àti MC Olúọmọ, Bàbá Lájí ti jáde o. Ó ní kán parí ìjà o. Ó ní láàrin èyí méjèèjì ọ̀rẹ́ tímọ́tímọ́ ni yín tẹ́lẹ̀ o. Ìgbà tíyàn kan dẹ̀ ti lọ sí òkè l'Àbújá, tíyàn kan dẹ̀ ti di gbogbo Èkó mú. Ó ní kílẹ̀ tún máa ẹ jà sí. Ẹ ti ní nǹkan ribiribi tí ẹ ṣe sílẹ̀. Ẹ ti bára yín jọ láṣepọ̀ tipẹ́tipẹ́. Àti Kúdẹ̀ ti pàápàá gan ń pè náà jáde pé wá MC Olúọmọ rẹ ní gbogbo yín, ẹ sẹ́tù kínní ìkẹjẹ́ kó tán síbẹ̀. Ẹjọ́ ẹja gbọ́ látẹnu bàbá àfáì. Kí ni opinion yín? Ṣó ti tán originally àbí kò tí tán? Because wọ́n ti parí ẹ̀ fún wọn many times látòrí pé wọ́n tún yìí ń continue. Ẹ drop opinion yín sínú comment. Thanks for watching.